Aláròye máa wí o. èyí nìdí tí mo fi dá ìpinnu mi láti wọnú ẹgbẹ́ APC dúró. Gómìnà Taraba. Gómìnà ìpínlẹ̀ Taraba Agbo Kefas ti ní òun yóò sún ọjọ́ tóun fẹ́ fẹgbẹ́ òṣèlú People's Democratic Party sílẹ̀ láti lọ darapọ̀ mọ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú APC síwájú nítorí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́bìnrin Government Girls Comprehensive Secondary School MAGA nípínlẹ̀ Kebbi táwọn ajínigbé jí wọgbó lọ. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n táwọn àtìláwí yìí jí gbé lọ lẹ́yìn tí wọ́n pa igbákejì ọ̀gá àgbà iléèwé náà Hasan Makuku lásìkò tó fẹ́ dáàbò bo àwọn ọmọ náà lọ́wọ́ ewu àwọn aburú ẹ̀dá yìí ló wáyé lóru ọjọ́ Àìkú Sunday ọjọ́ 16 oṣù kọkànlá yìí. Nínú àtẹ̀jáde tí Kefas fúnra rẹ̀ buwọ́lù tí wọ́n fi léde lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù kọkànlá ọdún yìí ló ti ní yóò dàbí ìwà ìkà tàbí àìlérò nígbà tóun bá kó wàhálà òṣèlú lé àyà pẹ̀lú gbogbo ìdààmú tí ọ̀rọ̀ ètò ààbò kó bá Nàìjíríà lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ ló tún ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bí èyí tó bani lọ́kàn jẹ́ gidi gan àti pé ojú àánú àti ìmọ̀lára ohun tó ń ṣẹlẹ̀ yìí gbọdọ̀ ṣáájú ọ̀rọ̀ òṣèlú. Ọkàn mi wà pẹ̀lú àwọn ẹbí àwọn ọmọ tí wọ́n jí gbé. Mo fẹ́ kí àwọn èèyàn àti ìjọba ìpínlẹ̀ Kebbi mọ̀ wípé mo wà pẹ̀lú wọn. Nǹkan tó jẹ gbogbo orílẹ̀-èdè yìí lógún ni ààbò àwọn ọmọdé jẹ́. Gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí adarí, àti gẹ́gẹ́ bí gómìnà tí ètò ìṣèjọba rẹ̀ mú ọ̀rọ̀ ètò ààbò àti ẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn, ohun tó tọ́ tó sì yẹ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere ni láti dá ètò gbogbo tó bá ní í ṣe pẹ̀lú òṣèlú dúró títí tí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí yóò fi lójútùú. Bákan náà ni Kefas pè fún ìrònújinlẹ̀, àdúrà àti ìṣọ̀kan dípò kí wọ́n máa dáwọ́ ọ̀dùnnú ọ̀rọ̀ òṣèlú kan. Bẹ́ẹ̀ ló rọ àwọn iléeṣẹ́ ètò ààbò láti túbọ̀ múra sí akitiyan wọn láti dóòlà àwọn ọmọbìnrin náà. Ó tún ké sáwọn ará ìlú láti fọkànbalẹ̀ kí wọ́n máa kíyèsára kí wọ́n sì kún fún àdúrà lọ́pọ̀lọpọ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lẹ́yìn tóun bá fikùn lukùn pẹ̀lú àwọn èèyàn kan tán, òun yóò kéde ọjọ́ tuntun táwọn mú tí òun fẹ́ kó gbogbo ẹrù òun wọnú ẹgbẹ́ òṣèlú APC lọ. Kefas tó ṣàdúrà pé kí Ọlọ́run dáàbò bo gbogbo àwọn ọmọdé pátá kí Ọlọ́run sì dá àlàáfíà padà sí orílẹ̀-èdè wa yìí ni wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́ òṣèlú PDP lásìkò ìbò gbogbogbò ọdún 2023. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tóun náà ti ń fi ọgbọ́n yin ẹgbẹ́ APC tó sì ń jọ pé ó fẹ́ máa bá ẹgbẹ́ náà lọ, Ọjọ́rú Wednesday ọjọ́ 19 oṣù kọkànlá ọdún yìí ló yẹ kó kéde pé òun ti fi PDP sílẹ̀. Òun àti ìjọba òun sì ti dì mọ́ ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé yìí ló dá a lọ́wọ́ kọ́. Ṣáájú èyí, ìyẹn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù yìí ni àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Taraba àti díẹ̀ nínú àwọn ìgbìmọ̀ apàṣẹ ìpínlẹ̀ náà ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ tí wọ́n sì kéde pé àwọn ti wọnú ẹgbẹ́ APC lọ. Èyí pàápàá ti fi èròǹgbà gómìnà náà láti wọnú APC lọ múlẹ̀. Ọjọ́rú Wednesday ọjọ́ 19 oṣù kọkànlá yìí ni àwọn ọmọ ìgbìmọ̀ amúṣẹ́ṣe National Working Committee ẹgbẹ́ APC ní àwọn máa kí gómìnà náà káàbọ̀ sínú ẹgbẹ́ àwọn. Ká rántí pé ọ̀kan lára àwọn gómìnà bíi mélòó kan tó ṣẹ́kù sínú ẹgbẹ́ PDP ní gómìnà Kefas láti bí oṣù 5 tí ní ìròyìn ti ń gbé pé ọkùnrin náà fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn gómìnà 3 ẹgbẹ́ PDP tí wọ́n lọ sínú APC nínú ọdún yìí ni gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oberewore lọ́jọ́ 23 oṣù kẹrin ọdún 2025. Lẹ́yìn náà ni gómìnà Umo Eno ti ìpínlẹ̀ Akwa Ibom tó lọ lọ́jọ́ 6 oṣù kẹfà ọdún yìí àti gómìnà Doye Diri ti ìpínlẹ̀ Bayelsa tóun náà darapọ̀ mọ́ APC lọ́jọ́ 7 oṣù kọkànlá yìí. Lára nǹkan táwọn ẹgbẹ́ òṣèlú alátakò ń tẹnu mọ́ ló ti ń ṣẹlẹ̀ yìí o nítorí ẹ̀sùn tí wọ́n fi ń kan ìjọba tó wà lóde yìí ni pé ọgbọ́n àti sọ gbogbo Nàìjíríà di ẹgbẹ́ òṣèlú kan ni wọ́n wà tí wọ́n sì ń fi ẹ̀tọ́ àwọn gómìnà ẹgbẹ́ alátakò dùn wọ́n nígbà táwọn gómìnà tí wọ́n ń jayé bó ṣe wù wọ́n. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.